so bí máa yẹn ṣe reach out sí mi nìyẹn ló bá ní ẹ wò kí ló dé tí gbogbo yín kàn pọ́n Alhaji Oríyọmí Hamzat ilé tẹ́ ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́ tẹ́ ń sọ pé free Oríyọmí tẹ́ ń sọ pé justice for Oríyọmí òun ní different opinion o ṣé a lè sọ pé Oríyọmí Hamzat ṣé òun náà ṣe dáadáa ní in what way ó ní even tá a bá lè sọ pé ó commit murder case pé ó ní manslaughter case lọ́rùn mo ní in what way ó ní okay ṣó wà lára organization Naomi tẹ́lẹ̀ látijọ́ tí Naomi ti ń ṣiṣẹ́ pé is it part of the organization mo ní okay kí lẹ̀ ń try láti sọ ó ní àkọ́kọ́ nìyẹn ó ní ẹlẹ́kejì ni pé why tí Alhaji Oríyọmí Hamzat why tó fi change venue ọ̀tọ̀ níbi tán propose tán fẹ́ lò tẹ́lẹ̀ why tán ṣe sọ pé ẹ jẹ́ ká lọ lò bí orí field Ansarul Islam school yẹn ó ní ẹlẹ́kẹta pé nǹkan tó ń rí ni pé Oríyọmí fẹ́ take a gratification event oní event ibẹ̀ ni mo tún wá sọ fún pé ẹ ní sùúrù ẹ ti ń get it wrong ẹ ti ń sọ̀rọ̀ bí ẹni tó hate Oríyọmí Hamzat mo ní tẹ́ bá sọ pé olórí Naomi ó ní NGO tó ń run tó dẹ̀ ti pẹ́ tó ń give arm tó ń ṣe dáadáa almost like bí abi 10 years báwọn èèyàn ṣe ń sọ pé tó ti ń ṣe dáadáa tó ń reach out sáwọn ọmọ kéékèèké ní different states mo ní ṣe Oríyọmí Hamzat ṣé òun jókòó ni òun ò ṣe dáadáa ẹ mà àtìgbà tí bàbá yẹn náà ti ń bà bọ̀ nǹkan tá a mọ̀ọ́mọ̀ ni pé kó rẹ́ni tó wà nù problem kó yọ kó rẹ́ni tó já sí kòtò kó gbé dìde ẹ mọyì èèyàn tó ti liberate kó nù poverty ó dákẹ́ wọn wò mí mo ní yes that's the fact mo ní ká Gídígbò tó bẹ̀rẹ̀ sí ní operate before it comes into operation mo ní Oríyọmí Hamzat ṣe máa ṣe ni pé kó máa reach out sáwọn èèyàn ó fún tó fi dórí àwọn opó Oríyọmí tún ṣe tiẹ̀ fún mo ní is a very good man tó náà dẹ̀ ti ń ṣe bọ́ látọjọ́ tó ti pẹ́ tí nǹkan bá máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ Ọlọ́run ó máa ṣẹlẹ̀ ni mo ní just of recent ẹ tí ẹ̀rí ìyá tó ń ké ní airport tó fẹ́ lọ hajj tó fẹ́ lọ sí Mẹ́kà kò ságbára kò sí bó ṣe fẹ́ lọ mo ní Oríyọmí Hamzat dẹ̀ make sure pé ìyá yẹn lọ bó tẹ̀ ṣe jẹ́ 9 minutes mo ní so what are we talking about gbà yẹn máa ṣe wà kàm so nǹkan tẹ́mi kàn rí bẹ̀rọ̀ yẹn ni pé tó bá ń gúnyán bọ́ọ̀lù wà lọ́ta tó bá dẹ̀ ń ju òkú sínú ọjà ó máa lọ rẹ̀ so nípa irun tí ọmọ King Dr. Saheed Òṣùpá tó dì sórí ìyẹn Alfa Abdul Quadri àwọn controversies wà pé ẹni kéwú tó ń ṣe bí ẹni tó gbẹ̀sìn tó ń ṣe bí ẹni tó gbọ́ lọ́hùn yé báyìí wáyé tó ṣe tún wá dirun sórun tó dirun sórí tó tún give sermon so ẹjọ́ ẹ máa bá mi farabalẹ̀ nǹkan program tí mo mú wá fún yín lé ní ó tún lágbára díẹ̀ kí ni nǹkan táwọn tó wà ní diaspora kí ni ohun tó ń fi ránṣẹ́ sí Oríyọmí Hamzat wọ́n sọ nǹkan kan ó lóhùn nǹkan tó fi ránṣẹ́ sí pé Oríyọmí Hamzat tẹ́tí kò gbọ́ nǹkan tá a fẹ́ sọ yìí relationship tó wà láàrin màmá wa ìyá dada ìyá àlùbáríkà tẹ̀ ń wo fídíò wọn lẹ́gbẹ̀ẹ́ màmá wa Alájà Kafilat Kaola wọ́n tún pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ relationship wà láàrin àwọn àti Oríyọmí Hamzat tó dán mọ́rán alájọṣepọ̀ tó dán mọ́rán tó ti bọ́ àwọn yìí wàá rán wọn sí wọn pé a fẹ́ kó bá wa jíṣẹ́ ìfún Oríyọmí Hamzat ìyẹn làkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n ní mẹ́sẹ̀gì lórí ọ̀rọ̀ pé wáì tí ọmọ Saheed Òṣùpá wáì tó fi dirun sórí lẹ́ni tá a mọ̀ láǹfà tó ti ṣe bí àǹfà tó dẹ̀ ń give sermon tó ń lead prayer ní mọ́sálásí gbogbo ẹ̀ látòkè délẹ̀ náà fọ́ sí wẹ́wẹ́ ẹ kàn máa bá mi farabalẹ̀ ẹ wo fídíò yìí ẹ wo dáadáa because ẹ mọ̀ pé ní Àkọ́ TV kò ń ṣe pé nǹkan tó máa ṣe ara wa láǹfààní nìkan nǹkan tó máa ṣe àwọn ọmọ wa gan láǹfààní tẹ́ pé èèyàn lè pàṣẹ sí wọn pé look at this message tó yẹ kó máa wúlò fún wọn ní future time because they are going to learn and nǹkan mi tó fẹ́ jọmọ́ bí ìmọ̀ràn tí mo fẹ́ sọ ni pé tá bá rí ọmọ wa lóbìnrin tó fẹ́ acquire knowledge especially bóyá ó fẹ́ lọ sí ilé kéwú ẹ má yẹ ká deprive wọn ní opportunity yẹn tẹ́ bá gbọ́ bí Alájà yìí bọ́n ṣe ń sọ̀rọ̀ ayé wọn máa wu èèyàn máa fẹ́ kọ́ ọmọ èèyàn gan dàbí ẹ bá mi subscribe ẹ share program yẹn bá ẹ comment nǹkan tẹ́yìn náà tẹ́ ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ jẹ́ ká jọ community ni so ẹ̀yin náà ẹ là wá lóye ẹ kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́yìn náà ṣe view ẹ̀ láti site tọ̀dọ̀ yín mẹ́rin náà gbàdúrà ẹ ṣe gan tẹ́ǹtẹ́ ti sọ àdúrà máa rí ilé bá wa ṣe Àkọ́ TV náà ni ẹ bá wa subscribe kẹ like kẹ comment ẹ dẹ̀ bá wa share ẹ ṣe gẹ́gẹ́ ká àwọn nǹkan tí Alájà yìí ní fún wa
ọ̀rọ̀ ẹ pọ̀. tọmọ ní lójú fídíò yìí ò ní pẹ́ ẹ bá mi share rẹ̀ kẹ́ ẹ bá mi like ẹ jó wọnú ayé lọ ẹ bá mi mọ̀ọ́mọ̀ share rẹ̀ kó kan Oríyọmí lára nítorí iṣẹ́ tí àwọn abiyamọ diaspora tí wọ́n rán mi sí àwọn ìyá olóríire tí wọ́n bẹ́ ń bì tí wọ́n rán mi sí àwọn ìyá àlùbáríkà tí wọ́n bẹ́ ń bì tí wọ́n rán mi sí ẹ bá mi mọ̀ọ́mọ̀ share rẹ̀ kẹ́ ẹ bá mi like ẹ bá mi love ẹ jẹ́ kó mọ̀ọ́mọ̀ kí mẹ́sẹ̀jì yẹn kó dọ́dọ̀ Abdulrahman Oríyọmí Hamzat lẹ́nu ṣetọ́lọ́wọ́n bá kádàrá pé kí wọ́n diaspora alhamdulillahi rabbil alamin ìgbà wọn kọ́ dé France mi kọ́kọ́ kà sí mo wòye pé ó normal nígbà tí many people tí wọ́n sọ pé ẹ pẹ̀lẹ́ ajá ẹ kú gbìyànjú ẹ kú ṣẹ́ nǹkan à ń ṣe alhamdulillah àwọn àgbàlagbà àwọn ni wọ́n máa ń sọ pé ẹjá dúpẹ́ lọ́wọ́ ojú tó rí ni tó mọ́ ni lójú èèyàn ní owó bí a wà ìyá ọmọ ó yàtọ̀ sábíàmọ́ ẹ̀gbọ́n tí mo wí ìyá ọmọ ọ̀tọ̀ ni ìyá ọmọ àwọn ìyá ọmọ tí wọ́n nìkan ni wọ́n máa rán ọ̀nkí nǹkan ọmọ bá ọmọ wọn nìkan ni wọ́n máa rán wàhálà orí ọmọ tí wọ́n nìkan náà ni wọ́n máa rán ẹ̀rí abíamọ yóò máa wo ọmọ ọlọ́mọ bí ìgbòjẹ́ ń pè òun ló dẹ̀ sí lójú iṣẹ́ tí ó máa rán sọmọ ọlọ́mọ ní tí ó máa ṣe fọmọ ọlọ́mọ yóò máa jọ bí ìgbòjẹ́ pò ń gan ló bí ọmọ ọlọ́mọ yẹn tí ọmọ báyìí ti wúlò láyé tọmọ bá ti lè jọmọ àlùbáríkà àwọn tó bí nìkan kọ́ ni wọ́n ní mọ́ ó ti di ọmọ gbogbo ayé nìyẹn àwọn tó bí àwọn nìkan kọ́ ni wọ́n ní ọmọ yẹn mọ́ ó ti di ọmọ everybody òun nìyẹn tí èèyàn báyìí ti lè di ọmọ everybody ó di kọ́ máa maintain ayé ẹ̀ kọ́ máa fún ayé ẹ̀ ní maintenance pé ọmọ gbogbo abiyamọ lòun ọlọ́run bá àlékè ọlá yóò bá sàlékún àlùbáríkà fún Abdulrahman Oríyọmí Hamzat kí n tó wá ṣe àlàyé yẹn ẹ jẹ́ kí n fàsìkò yìí kí ọlọ́run lára gbogbo àwọn abiyamọ ní diaspora ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé dáa ọlọ́run ní ma tuqaddimu li anfusikum min khairin onítẹ̀jìdú indallah ó tún ní huwa khairan wa a'zama ajra ibi mo ti fẹ́ dúró nìyẹn ọlọ́run sọ pé ma tuqaddimu li anfusikum min khairin tó o bá ti dáadáa síwájú ẹni tó ń ṣe dáadáa gan lè má mọ̀ ipò òun ṣe dáadáa ó lè má mọ̀ ìwọ kan máa fàníyàn rẹ̀ ṣe dáadáa ọlọ́run tún ní tẹ́jìdú indallah nàtíjà rẹ̀ ẹ̀san rẹ̀ ọ̀dọ̀ òun ló wà ọlọ́run tún ní huwa khairan nítorí pé n tó ṣe yẹn dáadáa ló ṣe lẹ́yìn ìgbà mo bá wá fún lálùbáríkà tán láyé tí mo fún lóríire tán láyé tí mo fún ní dùnú tán láyé tí mo fún lálàáfíà láyé tó lo gúngún ẹ̀mí tí ò ní níbàtà pẹ̀lú sí àtàrùn lẹ́yìn gúngún ẹ̀mí àtàláfíà ara yóò tún wá gúnlẹ̀ sínú ọgbà àlùjánnà ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yìí pé àwọn tí ń bẹ ní diaspora ń bí wọ́n ríran jù wá lọ wọ́n á máa rí gbogbo kíhun tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà wọ́n á máa tètè rí wọ́n á máa tètè mọ̀ ju àwa lọ láàrin bẹ́yẹn òní mo fi kí gbogbo abiyamọ tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ Ọlọ́run lánìí tán sí Abdulrahman mo kọ́kọ́ kí yín ná torí pé nígbà tó wá láìpẹ́ yìí náà ló wá sọ́dọ̀ yín kì í sọjọ́ tó ti pẹ́ mo mọ bẹ́ẹ̀ ṣe gbà lálejò mo mọ irú bẹ́ẹ̀ ṣe mo mọ bí gbogbo yín ṣe tẹ́ túyáyá tẹ́ túyáyá tẹ́ kí ọlọ́run bá àlékè ọlá ò ní padà lẹ́yìn yín ọlá nàbì Muhammad lẹ́yìn náà nígbà tẹ́mi náà tún wá dé ẹ tún wá mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ẹ wá ṣe bẹ́ẹ̀ débi pé kálukú wọn appreciate ọlọ́run bí ìgbò jẹ́ pé àbí àwọn gangan ni wọ́n bí Abdulrahman even ìyá wa tí mò ń bẹ́nu lé wọn yìí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí nínú London yìí ìyá wa yìí ṣáájú kí n tó kúrò ní Nàìjíríà mi ì tí ì sọ fún ọpọ́jọ́ báyìí ni mò ń bọ̀ almost every time wọ́n lè pè mí lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ wọ́n lè send message sí mi lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ simply because of Abdulrahman nítorí Abdulrahman nìkan bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa sọ wọ́n lè wà lórí àdúrà ìgbà míì tán bá ń sọ̀rọ̀ wọ́n tún máa sunkún èmi níṣẹ́ mọ́ ní ẹ ṣe sùúrù ọlọ́run ṣàánú wa ọlọ́run bá wa là pẹ̀lú ògo ọlọ́run gbogbo ẹ̀ náà dáa àwọn ìjọba náà wọ́n ṣàánú wa ohun wọn bá wa fún ní consideration wọ́n padà bá wa consider wọn pẹ̀lú ògo ọlọ́run nímọ̀ tí wọ́n bẹ́ẹ̀ náà wà ní gbogbo abiyamọ tó wà ní diaspora yìí iṣẹ́ tí wọ́n á ní kí n jẹ́rìí Abdulrahman ò ní bá wọn nájà ẹkún Abdulrahman ò ní bá wọn nájà òsè Abdulrahman ò ní nájà wéréwéré Abdulrahman ò ní nájà wàràwàrà ìmọ̀ràn ọ̀tá ò ní ṣẹ lórí rẹ
ìmọ̀ràn mùnáfìkì ò ní ṣẹ lórí rẹ ìmọ̀ràn alábòsí ò ní ṣẹ lórí rẹ ìmọ̀ràn ọ̀rẹ́ tí wọ́n mọ̀ tó jẹ́ pọ̀ta ni bọ̀ tó mọ̀ pọ̀ta ni ìwọ ti fẹ̀mí sí pọ̀ rẹ ni ìmọ̀ràn wọn náà ò ní ṣẹ lórí rẹ torí ọ̀tá tí ń ṣe bí ọ̀rẹ́ ò lè mọ bó ló ṣe ń ṣe sí ọ níkọ̀rọ̀ olúwa ọba àlékè ọlá nìkan lọ́mọ̀ pẹ̀lú bọ́lọ̀ ń ṣe mọ́ yẹn ọlọ́run wàá gbé ọ lékè wọn iṣẹ́ yẹn ò ní pé àwọn ìyá tí wọ́n jẹ́ àwọn ìyá rẹ wọ́n ní báwọn sọ fún ọ pé o gbọ́dọ̀ fi dáadáa tó ń ṣe é lẹ̀ o wọ́n ní kí n báwọn sọ fún ọ pé gbogbo bó ṣe dúró ní dúró kí nǹkan má bàjẹ́ ní Nàìjíríà o gbọ́dọ̀ relent o wọ́n ní kí n báwọn ṣàlàyé fún ẹ wípé gbogbo sàrà tó máa ń ṣe nǹkan ò lè máa lọ smoothly wọ́n ní ò sí ọgbọ́n tọmọnìyàn fẹ́ dá tí ò ní ní obstacle inú ayé tá a wà àwa ṣe nǹkan ni nǹkan sì wá ṣe wá ní gbogbo ọmọnìyàn ní ọmọ yí nínú méjèèjì ọmọ ṣe nǹkan nǹkan sì máa ṣe ọ wọ́n ní sọ fún ẹ para àwọn nǹkan tí ó sì ọ láyé òun ló sì ọ yẹn wípé pẹ̀lú ògo Ọlọ́run ò sì ní rírú ẹ̀ mọ́ kọ́ ọmọ torí ẹ̀ sinmi iṣẹ́ rẹ kọ́ ọmọ torí ẹ̀ sinmi títọ́jú ọmọ òrukàn kọ́ ọmọ torí ẹ̀ sinmi títọ́jú àwọn opó kọ́ ọmọ torí ẹ̀ sinmi títọ́jú aláìní kọ́ ọmọ torí ẹ̀ sinmi ṣíṣe sàárà gbogbo àwọn tó ọmọ ń ṣe láti fi assist ọmọnìyàn nítorí pọ́lọ́hun ọba àlékè ọlá olóní mọ́ní àmìlọ sọ́ọ̀lẹ́ hanfali nafsi wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe dáadáa orí ara ẹ̀ ló ṣe fún ọlọ́run pẹ̀lú rẹ ó sì ọ́ lẹ́ni tó lóye tó ní làákàyè ọlọ́run ṣàánú rẹ ọba tó fàánú rẹ pẹ̀lú rẹ yẹn kò ní padà lẹ́yìn rẹ ọlá nàbí wa Muhammad ọlá nàbí wa Muhammad mi ìfẹ́ kí fídíò yìí mi ìfẹ́ kó pẹ́ torí pé about 3 programs òun ni mo fẹ́ touch níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ṣáájú kí n tó kúrò ńbẹ̀ yẹn bisimilahi lèyí láfi àlékún ṣọ́ ọlọ́run àlékún àlùbáríkà rẹ̀ àlékún ìdùnnú rẹ̀ àlékún oríire rẹ̀ àlékún àdúrótì àlékún dáadáa ọlọ́run kó jọ kó máa bá mi ṣe fún ẹ àti gbogbo ẹ̀yin tẹ́ jọ wà involved nínú àmì wò yẹn bisimilahi rahman rahim li ilafi quraish ilafihim rihlata ash-shita'i was-sayf falyabudu rabb hadha al-bayt alladhi yat'amuhum min ju'in wa amanahum min khawf alhamdulillahi rabbil alamin níjọ́ ní tí mo sọ̀rọ̀ ọmọ olólìrírí Abdulkadir tí ṣe ọmọ Dr. Saheed Òṣùpá mo wá rántí pé no message àwọn èèyàn wá bí mi níbẹ̀ wípé alájà kí ni n tí ṣẹ̀ríà sọ lórí bọ́mọ yẹn ṣe di àdìmọ́lẹ̀ yẹn wípé kí ni ṣẹ̀ríà sọ nípa kí ọkùnrin kó di irun lóòótọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam mo ní láti sọ̀rọ̀ yẹn kó clear ìgbà tá Ànábì ń lo ayé ẹni ó bá mọ̀ nípa ìtàn Ànábì wa Muhammad dáadáa tó bá rí náà ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ̀yìn àwọn tọ́lọ́ ń bá rí tán bá rí náà rí tíra ni wọ́n lè lọ̀rọ̀ yẹn lè yé ṣé mọ̀ pé irun Ànábì gùn gan ó gùn gan Rasulullah wà kó irun wọn báyìí ó ní ibì kan tí àwọn ìyàwó wọn máa bá wọn kó sí tí wọ́n bá wọn bá tó fi jẹ́ pé wọ́n á kó irun yẹn wọ́n á kó papọ̀ normally iṣẹ́ àwọn Lárúbáwá ó ní wípé bí irun wọn bá gùn wọ́n á dà sílẹ̀ wọ́n á da irun yẹn sílẹ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam huwa khataman nabiyyin ẹni tó pọ̀ níwà rẹ̀ níṣe rẹ̀ ni Ànábì ó wá mú irun rẹ̀ nígbà míì wà wọ́n lè ṣe sí ọ̀nà mẹ́ta tó kó lè bá rọrùn ìgbà míì wọ́n lè ṣe sí ọ̀nà kan kó lè bá rọrùn tó bá jẹ́ wípé ẹni tó bá rò lẹ́mìí tó yí pé ó lè tọ́jú irun tí ò ní jẹ́ pé ìdọ̀tí máa wọ̀ ọ́ ló wá decide wípé ok òun ò fẹ́ láti gẹrun normally tí èèyàn bá gẹrun kò sí tó burú mbẹ̀ àmọ́ èèyàn wá wò wípé ó dáa náà òun fẹ́ ṣe ní ọ̀nà tí ò ní jẹ́ tìbàjẹ́ Islam ò kọ́ o Islam ò kọ́ o in tí mo ń sọ before kó tó drag mi lọ wọnú àwọn tíra lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra ìwọ fúnra ẹ lọ ṣe research lórí ẹ̀ pẹ̀lú bọ́bọ́ yẹn ṣe ń ṣe yẹn pẹ̀lú bó ṣe rí yẹn everybody ló mọ̀ yìí pé eléyìí alhamdulillah
huwa min ahli taqwa kọ́lọ̀ kó jọ̀ọ́ kó dákun kọ́lọ̀ mọ́ fọmọ yẹn pa wá lẹ́kún ìyẹn Abdulkadir Okunọlá ọmọ Dr. Saheed Òṣùpá Ọlọ́run kó jọ̀ọ́ kó bá ṣe lọ́mọ olóríire délẹ̀ ọlá Nabi wa Muhammad ní tí mo lè sọ òun nìyẹn ìmúra yẹn yàtọ̀ sí kéèyàn múra kó jẹ́ pé ọkùnrin ni ó wá múra ó wá wọṣọ bí obìnrin ó wá dírẹ́sì bí obìnrin ó wá jáde àǹgbàtẹ́ wá rí ń ta ẹ wá ń wò yí pé sí ọkùnrin lélẹ̀ àbò obìnrin ẹ rí i pé kò papọ̀ mọ́ra wọn tí èèyàn bá ṣe nǹkan yẹn níṣe yí pé bí mo ṣe fẹ́ ṣeré pẹ̀lú ògo Ọlọ́run tó sì jẹ́ ti ọ̀nà súnà Nabi wa Muhammad kò ní jẹ ìyà Ọlọ́run ní ṣe wá lẹ́yìn tí ó jìyà ọlá Nabi wa Muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn náà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ago òun ló wọlé lórí ọ̀rọ̀ Maisha Dr. Saheed Òṣùpá Olúwa ọba àlékè ọlá ọba tó ní wá kọ́lọ́hún wọlá bó ṣe tóbi tó kó bá ṣàlékún àdúrótì àlékún ṣọ́ àlékún oríire àlékún dùnnú àlékún àlàáfíà Ọlọ́run kó jọ̀ọ́ kó bá ṣe fún Ọlọ́run ní sallam Nabi wa Muhammad la hawla wala quwwata illa billahi aliyyil azim ǹjẹ́ mọ̀ yí pé muamala ń tán pé muamala ní relationship ó ní agbára débi pé ọjọ́ tí Saheed Òṣùpá lọ fẹ́ ọmọ bàbá bi'idhnillahi lọ́yọ̀ọ́ ọmọ bàbá bi'idhnillahi Malam Bukhari Musa ló deliver lecture níjọ́ yẹn Ọlọ́run bá ṣàlékún rere fún Malam Bukhari nínú àwọn tó wà ń bẹ̀ tó fún ọkọ àtìyàwó tó fún Alhaji Saheed Òṣùpá àtìyàwó rẹ̀ èmi ni mo fún àwọn méjèèjì ní ring ọmọ bàbá bi'idhnillahi lọ́yọ̀ọ́ èmi mo fún àwọn méjèèjì lóòka lọ́dún yẹn ọdún tí mo sọ yìí ó ti pẹ́ torí ọmọ bàbá bi'idhnillahi yìí àwọn ọmọ rẹ̀ náà ti wọ yunifásitì kẹ́lì bá àmọ́ bó ṣe pẹ́ tó nínú Ọlọ́run dákun mọ́ padà lẹ́yìn gbogbo wa jájọ láṣepẹ́ jájọ gùn lẹ́mìí Ọlọ́run ṣe wá lólóríire ibi tí àjọṣe wa tó kọ́ díà tó ìgbà tí màmá tó bá bí Dr. Saheed Òṣùpá tó síwọ́ iṣẹ́ fúnra Saheed ló pè mí pé Alájà Kaola màmá rẹ ó ti síwọ́ iṣẹ́ ó yá mọ́ bọ̀ wá wẹ̀ wọ́n èmi ni mo wẹ ìyá yẹn ní Fẹ́lẹ́lẹ̀ èmi àtàwọn àǹtí Saheed Òṣùpá méjì èmi gangan ni mo wẹ ìyá láti tí tá a fi múra fún wọn tá a fi dì wọ́n ìgbà tí mo dírẹ́sì fún wọn tán tá a daṣọ bò wọ́n láàtán tó kù ká dì wọ́n onímọ̀-á-ní-kan bá mi pe àwọn ọkùnrin wọlé nítorí ipágbára àwọn obìnrin tá a wà ń bẹ̀ nítorí gbígbé wọn torí àti yí wọn sọ́tún yíyí wọn sótì ká lè bá a mọ̀ pé Saheed Òṣùpá ẹsẹ̀ntì máa bá ordinary person rìn àfẹ́ntì mọ́lẹ̀ bá ń bẹ lára ẹ̀ kò ní bọ́ ṣe tí ò bá rí mọ́lẹ̀ lára rẹ̀ tí Saheed Òṣùpá bá wá nífẹ̀ẹ́ rẹ pin yóò máa ṣe bí ọmọ èké ẹ mọ kéèyàn máa ṣe bí aròbó yóò máa fi ìfẹ́ hàn ọ́ bí aròbó ó lè máa lé ọkí pé kó jọ kó bùn lóúnjẹ jẹ ó lè máa lé ọkí Saheed Òṣùpá tó nice débi pé à ń bẹ ní Mẹ́kà bóyá kàìnkàìn tí fi ń wẹ̀ miss kò sí kàìnkàìn alálàájì tí ò lè gbà yí pé ẹ fún mi ẹjọ́ ẹ fi wẹ̀ pàápàá jùlọ di 2019 àwọn èèyàn kan rẹ́rìn nínú hòtẹ́ẹ̀lì ni àwọn èèyàn ní Alájà Kaola wá wo bọ̀dá rẹ̀ àbọ̀rẹ́ rẹ̀ ni wá wo ọmọ sí kẹ̀kẹ́ tí ò lè lo mo ní ẹni tí wọ́n ń pèlè ní ìmọ́lẹ̀ nìyẹn tó bá wá rí pé ẹnìkan bẹ tí ò sí ìmọ́lẹ̀ lára ẹ̀ Saheed Òṣùpá ò ní fi ojú lẹ̀ belé pé yóò bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ kò ní ní àsì kò ní jẹ́ ó ní àsóhun Olúwa kó jọ kó wọlá bẹ́ẹ̀ fìyẹn fún ẹ̀yin èèyàn tẹ́ ń sọ pé ṣe àjọ súnmọ́ra yẹn asúnmọ́ra púpọ̀ Ọlọ́run kó jọ kó dákun kó jẹ́ àjọ láṣepẹ́ Ọlọ́run ṣàlékún kíma rẹ̀ Ọlọ́run ṣàlékún àlùbáríkà rẹ̀ Ọlọ́run ṣàlékún oríire rẹ̀ kó ṣàlékún oríire tiwa náà ọlá Nabi Muhammad ẹlẹ́ẹ̀kẹta òun lọ̀rọ̀ bàbá olóríire alhamdulillah ọ̀rọ̀ Alhaji Wasiu Ayinde ni mo fẹ́ tún wá fi ṣe conclusion kó tó di pàtàkì pínṣẹ̀ lórí ètò torí mi ìfẹ́ kí àsìkò ọgbà wá mo kí yín púpọ̀ Alhaji Wasiu Ayinde mo kí yín pé ẹ kú oríire èmi kí yín wípé mo bá yín yọ̀ mo bá yín dúpẹ́ fọ́lọ́run lánàá ìkan nínú àwọn ìyá olóríire gbà mí lálejò ó wá jẹ́ déédéé ìgbà tí wọ́n ń ṣó gbogbo àwọn èèyàn tí wọ́n lọ kí Alhaji Wasiu Ayinde
mo á ní ìwọ Ọlọ́run mo mà bálájí Wasiu Ayinde dúpẹ́ o ó ti náà níṣẹ́ bá dúpẹ́ wọ́n ní kílẹ̀ yìí bá dúpẹ́ sí mo ní mo bá wọn dúpẹ́ wípé Ọlọ́run bá ò ṣe wọ́n lábìkú wọ́n ní alhamdulillah alájà Kaola èmi náà bá wọn dúpẹ́ rẹ o mo nítorí kò sígbà mo lè máa wo alájí Wasiu Ayinde pẹ̀lú màmá wọn àyà mi ó sì máa já kalẹ̀ torí gbogbo ara ní bẹ lọ́dọ̀ Ọlọ́run ó ti náà níṣẹ́ máa rò bẹ́ẹ̀ ni mo ní wàláì mo máa rò bẹ́ẹ̀ kò sí ìgbà tí mi kì í rò bẹ́ẹ̀ torí Ọlọ́run ò ní ṣe gbogbo ara ní bẹ lọ́dọ̀ rẹ̀ bí mo ṣe gbọ́ pé màmá yẹn sí wọṣẹ́ lẹ́yìn ìgbà mo dárò tán alhamdulillah ni mo ṣe nítorí alájí Wasiu Ayinde Ọlọ́run ọba àlékè ọlá ẹ ti kúrò lábìkú Ọlọ́run ti mú yín kúrò láwọn àwùjọ ọmọ tó jẹ́ àbíkú Ọlọ́run ti ṣàánú yín ìyá bí yín ẹ̀rí màmá yẹn tọ́jú ẹ̀rí màmá yẹn dúró tì ẹ̀rí màmá yẹn kẹ́ Ọlọ́run bá lékè ọlá yóò ṣàlékún rere tìyín náà ọlá nàbí wa Muhammad Ọlọ́run wà bá wa gba ìyá yẹn lẹ́rú innahu huwal ghafurur rahim ẹnìkan orí ò lè tiẹ̀ wà kọ́ mọ́ mi pàápàá jùlọ tí wọ́n bá tiẹ̀ wà ń sọ̀rọ̀ Ìjẹ̀bú Ìjẹ̀bú ló ń fọ́ Ìjẹ̀bú ló ń wà àmọ́ tó ń ti bẹ́ Ọlọ́run bá wa kẹ́ ìyá yẹn Ọlọ́run bá ṣàlékún ìkẹ́ wọn yóò bá ṣàlékún gẹ̀ wọn Ọlọ́run bá ṣàlékún àdúrótì fẹ̀yìn náà pẹ̀lú ògo Ọlọ́run ìyá ò lè fìyàn lẹ̀ kéèyàn má fi ilẹ̀ gbogbo bí tí màmá yín máa di Ọlọ́run bá ọba yín di gbogbo discussion yẹn méjèèjì Ọlọ́run máa pẹ̀lú yín àlùbáríkà yín kò ní dín àṣírí yín ò ní tú lẹ́yìn ikú ìyá yín Ọlọ́run ò ní bà yín láyé jẹ́ lẹ́yìn ikú ìyá yín Ọlọ́run ò ní tú yín láṣìírí lẹ́yìn ikú ìyá yín ọlá nàbí wa Muhammad ọlá nàbí wa Muhammad Ọlọ́run wà wọlá bá a ṣe ń ṣàdúrà fún yín Ọlọ́run dákun jọ̀ọ́ kó mọ́ sàn mọ́ tiwa náà lábìkú Ọlọ́run mọ́ sàn mọ́ tiwa náà lábìkú Ọlọ́run jẹ́ abọ́mọ jìnnà gbogbo abiyamọ ayé tẹ̀ ń gbómi ni ẹ máa bá mi sàmí Ọlọ́run jẹ́ abọ́mọ jìnnà kọ́lọ́run ṣàánú àwa náà gbogbo ara ní bẹ lọ́dọ̀ Ọlọ́run gbogbo ara ní bẹ lọ́dọ̀ rẹ̀ kò sára tí kì í dá ẹni ọmọ sin ló bímọ ẹni tó dàgbà sọ́wọ́ ọmọ tọmọ dàgbà sọ́wọ́ ẹ̀ tọmọ di zina lójú ẹ̀ tọmọ di ẹ̀ṣọ́ lójú ẹ̀ òun la bí a mọ Ọlọ́run san ọmọ wa lẹ́ṣọ́ Ọlọ́run san ọmọ wa ní zina Ọlọ́run bá wa ṣe wọ́n ní kùrẹ́tà ayúni Ọlọ́run dákun bá wa san ọmọ wa ní rahma Ọlọ́run má jẹ́ á jìyà ọmọ lásán gbogbo àwa tá a bá ṣe wàhálà lórí ọmọ ni ó jẹ́ á jẹ wọn mọ́ Ọlọ́run dákun ṣàánú wa ọjọ́ tó ríire àwọn ọmọ wa bá dé má jẹ́ wọ́n fi kúlú Ọlọ́run ránṣẹ́ sí wa ọjọ́ àlùbáríkà àwọn ọmọ wa bá dé Ọlọ́run má jẹ́ wọ́n fi kúlú Ọlọ́run ránṣẹ́ sí wa Ọlọ́run má jẹ́ wọ́n dìde ìṣẹ́jú kan fún wa níjọ́ oríire àwọn ọmọ wa jẹ́ àmọ́ wo sóríire ìdùnnú ni ó jẹ́ ká àmọ́ wo mú wálé bá wa Ọlọ́run má jẹ́ ká àmọ́ dáràn wálé wá bá wa ọlá nàbí wa Muhammad ẹ jẹ́ àkọ́kọ́ ṣe bisimilahi kúlú wallah màmá tó bá wa bí alájí Wasiu Ayinde Ọlọ́run kó jọ̀ọ́ kó bá wa ṣe wọ́n lóníkẹ́ bismillahir rahmanir rahim kul huwallahu ahad allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad Ọlọ́run kó jọ̀ọ́ kó bá wa kẹ́ wọn ọlá nàbí wa Muhammad àwa tá wá kù náà gbogbo ẹ̀mí tí ò ní níbàtà pẹ̀lú sí àtàm Ọlọ́run fi jíǹkí wa gbogbo ẹ̀yin ará diaspora tẹ́ ń wo àwọn ọmọ tínú yín dùn ẹ̀ ní padà wò wọ́n lárí sunkún ní wọn ọmọ yín lárí ìbànújẹ́ gbogbo àwa tá a já bí ọmọ látòkè délẹ̀ láyé tá ń wo àwọn ọmọ wa tínú wa ń dùn Ọlọ́run má jẹ́ á wò wọ́n lárí sunkún dákun ṣàánú àìwọ Ọlọ́run má jẹ́ á gbé gbàkè ìbànújẹ́ lórí ọmọ wa má jẹ́ wọ́n gbọ́mọ sẹ́yìn ọkọ̀ wálé wá bá wa Ọlọ́run jẹ́ aláṣẹ pẹ́ láyé Ọlọ́run dákun ṣàlékún ìpín fún wa Ọlọ́run ṣàlékún lílọ́dọ̀ wa Ọlọ́run ṣàlékún oríire wa Ọlọ́run ṣàlékún dùnú wa mọ́ sọmọ níbànújẹ́ fún wa dákun ṣàánú wa má jẹ́ wọ́n gbọ́mọ wálé dìgbàdìgbà wá bá wa má jẹ́ gbàtẹ ẹkún má jẹ́ kàwá lẹ́tà ẹkún dákun ṣàánú àìwọ Ọlọ́run jẹ́ abọ́mọ jìnnà dákun pẹ̀lú wa ọlá nàbí wa Muhammad Ọlọ́run wọlá àṣeyọrí tí ìyá alájí Wasiu Ayinde ṣe lórí wọn jáà náà ṣàṣeyọrí lórí ọmọ ìyá tí ọba tó bá tán sọ́wọ́ ọmọ lẹ́yìn gúngún ẹ̀mí 105 ìyá yẹn pẹ́ ṣàánú àwa náà má jẹ́ á lo kúkúrú ẹ̀mí Ọlọ́run má jẹ́ á lo kúkúrú ẹ̀mí Ọlọ́run má fi kúkúrú ẹ̀mí já wa ń tẹ̀ máa
Ọlọ́run má fi kúkúrú ẹ̀mí já wa ń tàn mọ́ dákun bí àbùkátà wa láyé bí àbùkátà wa láyé bí àbùkátà wa láyé bí àbùkátà wa láyé law anzalna hadha al-Qur'ana ala jabalin lara'aytahu khashiyan mutasaddian min khashyati Allah wa tilka al-amthal nadribuha lin-nas la'allahum yatafakkarun wallahu alladhi la ilaha illa hu alimul ghaibi wash-shahada huwa ar-rahmanur rahim. Alhaji Wasiu ẹni nájà ẹkún ẹni nájà àbànújẹ́ ẹni nájà kankankan gbogbo ẹ̀yin tá ṣàdúà fún ẹni nájà aburú Oríyọmí Hamzat òní nájà aburú Alhaji Saheed Òṣùpá ìwọ náà ní nájà aburú láyé ọlá Nábì wa Muhammad bí gbogbo ọmọ ṣe jẹ́ ìdùnnú fún wa wọ́n jẹ́ ìdùnnú fún wa kalẹ̀ gbogbo wa náà pátátá ajá bí amọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń sàmí tẹ́ ń comment tẹ́ ń share tẹ́ ń like ẹ̀yin náà ò ní banújẹ́ lórí ọ̀rọ̀ ọmọ yín ẹ̀ ní banújẹ́ lórí oore yín ẹ máa share rẹ̀ kẹ́ ẹ máa like ẹ̀ kẹ́ ẹ máa love ẹ̀ كما love وتلك الأمثال ندربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو علم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله يما يشركون الله ولا قولوا نيجي ببوركوي dákun bí àbùkátà wa laqad ja'akumur rasulu min anfusikum azizun alayhi ma antum harisun alaykum bil mu'minina raufur rahim fa in tawallaw faqul hasbiyallah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim li ilafi quraish ilafihim raylat ash-shita'i was-sayf falyabudu rabb hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf وآمنهم من خوف اللهم لا تدع لنا ذنبنا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مرضا إلا شفيته ولا مريضا إلا عفيته ولا عدوا إلا كفيته ولا حاسدا إلا ذللت لنا ولا طالبا إلا نجهته ولا حاجة من حوائج ولا آخر إلا قضيته يا أرحم الراحمين ويا رب العالمين يا أرحم الراحمين ويا رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل محمد وعلى محمد وعلى محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آله إبراهيم في العالمين إنك حميد مجيد اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا آتنا في الدنيا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلما وليكنا بالصالحين اللهم ادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا عزيز يا غفار يا رب العالمين يا عزيز يا غفار يا رب العالمين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين walhamdulillahi rabbil alamin ẹ pàdé mi níbi Mọ́lídì lọ́sàn ní Al-Huda lọ́dọ̀ Alhaji Jaji Ọlọ́run jẹ́ àjọ láṣepẹ́ mú kí n gan ni bye assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.